ẹ já tó mọ kíra wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti mọ gbọ́ mi Àkàndá Àwíkòǹkò náà lórúkọ mi Ẹwà Yorùbá TV òun náà la wà níbi tá a ti ń ka ìwé aládùn ní Àjẹkúláyé látọwọ́ Oyètúndé Àwòyẹlé ọ̀jọ̀gbọ́n kọ̀wé òun náà ní Oyètúndé Àwòyẹlé ẹ já tẹ̀ síwájú níbi tá a ti dánu dúró ti ṣe orí karùn-ún àkọlé tí bẹ́ẹ̀ tá ń bí ọ ẹ wá nǹkan fìdílé ká tó ń jọ gbádùn rẹ̀ ṣùgbọ́n kó tó di pátẹ̀ síwájú ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú yín ẹ̀bẹ̀ ní o àrọwà ní o n ò tó àṣẹ pàǹbì kankan o wípé kó lè jẹ́ ìrànlọ́wọ́ fún mi bóyá lónìí àbí lọ́jọ́ iwájú tẹ́ bá bá ìpolówó ọjà pàdé níkànnì yìí pẹ̀lú àwọn ìkànnì Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò tó kù láti fi ṣe kóríyá àti pàápàá kí n lè láǹfààní láti mọ̀ ṣe síwájú àti síwájú sí ẹ má skipu lórí ìpolówó ọjà tí ẹ bá bá ń bẹ̀ torí tẹ́ bá ti skipu lórí ẹ̀ kò ní àǹfààní àti ìwúlò kankan fún èmi bóyá lónìí tàbí lọ́la tàbí lọ́jọ́ iwájú ẹ̀bẹ̀ ni o ọlọ́run ọ̀rìn ṣe àánú ọlọ́run aláyọ̀ ní fi sílẹ̀ iná ò ní tán wó yín kọ̀nà ní kankan ìṣẹ́jú bíi mélòó náà ni wọ́n fi ìpolówó ọjà ọ̀hún bóyá 30 seconds bóyá 1 minute àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá 30 ìṣẹ́jú àáyá bóyá ìṣẹ́jú kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀nà ní kankan láti farabalẹ̀ láti wo àwọn ìpolówó ọjà ọ̀hún ó tiẹ̀ tún wá lè jẹ́ nǹkan tí yóò ṣe yín láǹfààní kò bá jẹ́ nǹkan tẹ́ ẹ ti ń rí tẹ́lẹ̀ ẹ gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ yẹn fún mi ẹ ṣé àánú ọlọ́run aláyọ̀ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan yín sílẹ̀ orí karùn-ún tá ń bí ọ. àṣé Àwọ̀lárí ó wá síbi ayẹyẹ ìgbéyàwó Àlàní àti Adéníkẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́mọ̀ lábúlé Ológògó pé èyí rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ pé àwọn oníyàwó gan ò mọ̀ bẹ́ẹ̀ rárá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọge àti àwọn àgbàlagbà ló fi ọ̀rọ̀ náà panu káàkiri ṣùgbọ́n kò sẹ́nìkan pàtó tó lè sọ ohun tó fà á bí wọ́n bá sì bi Àwọ̀lárí léèrè a máa sọ fún àwọn èèyàn pé aró ni ọ̀yá Ikúdàísí wá síbi ayẹyẹ ìgbéyàwó ṣùgbọ́n kálẹ́dì ó tó déjẹ̀bú ariwo pọ̀ Àwọ̀lárí sọ fún pé kò gbọ́dọ̀ lọ Ikúdàísí béèrè díẹ̀ tí kò fi yẹ kó ń lọ síbẹ̀ ṣùgbọ́n Àwọ̀lárí ní ń tọ́fà ọ̀nbẹ nínú òun Ikúdàísí náà wá fún lésì pé wọ́n gbà tí Àwọ̀lárí ò ti lè sọ̀dí rẹ̀ fún òun kíkálukú ṣe ń tó bá fẹ́ ṣe ó ní kàkà kí baba ọ̀ràn mọ́ ládàbọ̀ oko kíkálukú oru tiẹ̀ ní o ìdí èyí ni Ikúdàísí fi wá tí Àwọ̀lárí ò sì tẹ̀lé ńgbà tí Ikúdàísí padà tẹ̀lé ìyàwó dé ìkòkò gbómi kò gbẹ̀yìn láàrin òun àti Àwọ̀lárí alẹ́ ọjọ́ kejì ni Ikúdàísí tó lọ sílé àwọn Àwọ̀lárí bí Àwọ̀lárí sì ti rí pé ń bọ̀ báyìí ń ló ti dì ṣúgúdú bí ẹni tí wọ́n so pa Ikúdàísí kílẹ̀ kínní kò dáhùn ó kílẹ̀ kejì kò dáhùn lẹ́yìn èyí ó wọlé lọ kí àwọn tó wà nínú ilé lẹ́yìn tó tún jáde wá bá Àwọ̀lárí níbi tó jókòó sí tó fẹ́ jókòó tì í kò tí ì fìdílélẹ̀ tí Àwọ̀lárí fi tì í tó sì ṣubú lẹ̀ lórí àga ó ké pàrà pé ó lọ ṣì àdàgbà má dànù wèrè onímàrí má jẹ ìfun gígùn bíi tẹjọ sábàárẹ̀ ẹ̀dá sọ̀hún ṣá àrọ́jú jẹ́ kọ ọ̀bùn òbú tó ń dàpọ̀ ẹ̀kéré wo máa lọ sílé yín o gbogbo ẹni tó gbọ́ ló sáré jáde wá láti mọ̀ ń tó ṣẹlẹ̀ gan-an bàbá àtìyá rẹ̀ Ọ̀dẹ́jídé àtàwọn ìyàwó ilé jáde wá ṣùgbọ́n wọn ò jẹ́ káwọn ọmọ wẹ́wẹ́ òwe ó dúró níbẹ̀ rárá bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ ìdí tí Àwọ̀lárí fi kígbe lórí ẹ̀ wò ó mi ò fẹ́ jọ́ lọ ẹnì kankan nu yín o èwo ni tí má fi lọ̀ mí ń dá sí ànàmọ́ ètè pàǹdọ̀rọ̀ rẹ̀bẹ̀lẹ́nu bíi tẹyẹ tẹ̀ ń bá kiri o ẹ̀yin ò níṣẹ́ ni àbí mo tẹ wáyà ránṣẹ́ sí ìyá rẹ̀ ní ọ́wù kéèyàn má lè ṣáájú rẹ ni Àwọ̀lárí ni àjò kílẹ̀ ń ṣe mo kó síná ni àbí mo bọ́ sómi jẹ́jẹ́ mi ni mo fẹnu sọ nǹkan tí mo fẹ́ o mo pè yín rárá o ẹ̀yin lẹ́mọ tó ń ṣe yín tẹ́ ń kóra léra bí iná gún kiri wá bá mi bí kálu yín ò bá ríṣẹ́ ṣe ẹ̀ wá ṣe lébèrà ìyín l'Ọdẹ́jídé ti dáhùn tó ní ká dáa fún ọ Àwọ̀lárí ò ní níyì láyé rẹ ṣé bàbá rẹ ìyá rẹ èmi ẹ̀gbọ́n rẹ àti gbogbo ilé lọ́gbẹ́nu bí ẹnu àti òrò ń sọ̀rọ̀ sí ẹ̀fún bẹ́ẹ̀dì Àwọ̀lárí ní n ò mọ̀ fún ọ bóyá èdè ni bóyá wọ́n ń dì ọ ni o èmi Àwọ̀lárí ìwọ Ọdẹ́jídé aláyọ̀nù sọ ká dáa fún ọ ẹ wo bọ̀dá àyà ṣé wàá dáa fún ọ tẹ́gbẹ́ rẹ ni kó tó máa ṣépè fún mi bára rẹ dà sọ́hún ṣá ìyín l'Ọdẹ́jídé ti fa Ikúdàísí kò níbẹ̀ ọbẹ̀ bàbá rẹ̀ tó ṣàfọwọ́lẹ́rán tó sì ń wòye ìyá rẹ̀ àtàwọn ìyàwó ilé tí wọ́n kúnlẹ̀ ń bẹ́ẹ̀ pé kí wọ́n kúrò lọ́dọ̀ rẹ̀ kíá bó ti mú Ikúdàísí wọlé lọ tán
ló ń jáde tàǹtì ẹ̀. Bí Àwòlárí sì ti rí pọ́ jáde ló ti bẹ̀rẹ̀ sí kọrin pé oníkẹ̀kẹ́ ọ̀nà rẹ ni ó rìn mọ́rin rọ́ǹwé oníkẹ̀kẹ́ ọ̀nà rẹ ni ó rìn. Orin yìí ló ń kọ tó sì ń dájó títí kò fi mọ̀gbà tí Ọ̀dẹ́jídé yọ lẹ́yìn òun. Àṣì ọ̀rẹ́ lọ̀dẹ́jídé wá lọ ńgbà tó jáde lọ. Bóyè ṣe kan Àwòlárí lára ló bẹ̀rẹ̀ sí sílẹ̀kẹ̀ ọ̀rẹ́ sí káàkiri ara ó di ṣàì ṣàì ṣàì. Ọ̀rẹ́ ò tí ì bá jẹ́ mẹ́ta lọ tó fi lú ẹ̀wù mọ́ Ọ̀dẹ́jídé lọ́rùn tó sì lọ́gun tó ní Ọ̀dẹ́jídé pa mí o orí Àlàní pa mí o ẹni tó rán sí mi lónìí ló sọ o bó bá sọ̀hún ní fi Ọlọ́run sílẹ̀ àgbáyà aláìlójútì wéèrè wéèrè. Àwọn aráalé tuntun síta bí Àwòlárí sì ti rí Kúdáìsí ṣe ló fi ẹ̀gbọ́n rẹ̀ tó so mú tẹ́lẹ̀ sílẹ̀ tó pa koro mọ́ Kúdáìsí tó kó ẹ̀wù mọ́ lọ́rùn tó ní kó pa òun. Ọ̀dẹ́jídé ní kí gbogbo aráalé ó wọlé lọ wọ́n sì ṣe bẹ́ẹ̀. Ó tún bẹ̀rẹ̀ sí na Àwòlárí títí Àwòlárí fi faṣọ Kúdáìsí sílẹ̀ tó sì dákú. Ìgbà tí wọ́n rọ̀ mí lé lórí títí ló tó jí sáyé. Ìgbà tó sì máa jí sáyé ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ ni pé Adéníkẹ́ á fẹ́ lura wa pa ni o. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Àwọn tó wà níbẹ̀ ń wora wọn lójú. Ìyín ni baálẹ̀ ti ní kí wọ́n gbé wọ yàrá lọ. Wọ́n gbé lọ sínú yàrá láti tọ́jú rẹ̀. Bó sì ṣe bẹ̀rẹ̀ àìsàn ńlá nìkan nìyí o. Wọ́n sì tó ọ̀sẹ̀ mẹ́fà kó tó dìde lórí àìsàn náà. Nínú àìsàn náà ó fẹ́ lè mọ́ sóhun tí ò béèrè tán. Bó ti ní kí wọ́n pẹyẹlé fóun ló ń béèrè adìẹ bẹ́ẹ̀ ló ń béèrè ewúrẹ́ tó sì ń béèrè àgùntàn. Gbogbo ohun tó sì ń béèrè ni wọ́n ń fún pátá. Kúdáìsí náà ń wá síbẹ̀ lemọ́lemọ́. Ohun gbogbo tó ṣẹlẹ̀ ò tiẹ̀ yé rárá ni. Ṣùgbọ́n ọyọ́ ọmọ tí ń sunkún ó sì yéya rẹ̀ tí ń rẹ̀ ẹ́. Àṣé àìrí rárá là ń jẹ̀kọ́ l'Àwòlárí fi Kúdáìsí ṣe. Àlàní lọ́kàn rẹ̀ fẹ́ẹ́fẹ́. Àti ìgbà tó sì ti mọ̀ pé ẹ̀pà òbóró mọ́ ló ti gbìnrú Adéníkẹ́ sínú pé ohun ọ̀bá àṣepọ̀ mọ́ àti pé àwọn ọmọ bára àwọn jà sáà ni. Ìyá rẹ̀ nìkan ló sọ fún onítàn sì ti bẹ́ẹ̀ títí ṣùgbọ́n kò gbà. Ọ̀rọ̀ tó tiẹ̀ wá fọmọ rí gbádé ìyá gbá ìbínú tí ń bẹ nínú rẹ̀ ni lílọ tí Kúdáìsí lọ síbi ìgbéyàwó Àlàní lẹ́yìn tó ti sọ fún pé kò gbọ́dọ̀ lọ. Ṣé obìnrin tó bá fẹ́ ẹni tọkàn rẹ̀ ò fẹ́ fẹ́ tẹ́lẹ̀ kì í ṣòro mọ̀. Gàràgàrà nírú wọn máa ń gun ọkọ wọn kì í mumi kí wọ́n fi gbágúnlẹ̀. Irú wọn kì í gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu rárá dípò bẹ́ẹ̀ àwọn nífẹ̀ẹ́ sí ọkọ fún ọkọ wọn. dípò bẹ́ẹ̀ àwọn nífẹ̀ẹ́ sí ọkọ fún ọkọ wọn. Tàwòlárí ń tiẹ̀ ò tiẹ̀ gbọ́ sísun kò gbọ́ sísè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀wọ́ bá a bá lé ní bá a bá bá ní ṣe bí ìwọ̀n lábá ní sọ̀tá mọ́. Lóòótọ́ ìgbàgbọ́ Àwòlárí ni pé Adéníkẹ́ gba Àlàní lọ mọ́ òun lọ́wọ́ ṣùgbọ́n èwo ni tìjà ìlara tí ọ̀tán bọ̀rọ̀. Bá a bá ti ṣàdúrà dé fátíà kò yẹ kéèyàn jẹ gbogbo ayé ó sinmi ni. Ó ya gbogbo ẹni tó gbọ́ lẹ́nu pé ìjà wà láàrin Àwòlárí àti Adéníkẹ́ nítorí Àlàní. Kúdáìsí ní tiẹ̀ náà ó sì bọ́kùnrin jẹ́ ńgbà tí ọ̀rọ̀ ìjà rin òun àti Àwòlárí ti délẹ̀ dépò kó pe àrò àti ọ̀dọ̀fín inú ẹ̀ kó sì bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó tó ń fẹ́ yìí kò yẹ ẹnikẹ́ni. Ṣe ló ń bi Àwòlárí pé kó má bínú àti pé kó forí jì òun. Ìwà ìdá tí òun wò kí ni ìwà ìdá tó wá wù báyìí? Nínú ọkàn Àwòlárí ó mọ̀ dájú pé Kúdáìsí ọ̀sẹ̀ òun àti pé ohun ọ̀sán tó ń dùn òun gan fún un rárá. Bó sì tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ti di ìlú mọ̀ọ́ká Kúdáìsí ọ̀mù òótọ́ ọbẹ̀. Ṣé etí ọlọ́rọ̀ a máa di? Ńgbà tí òjò ìgbóná rọ̀ tán láàrin Àwòlárí àti Kúdáìsí ni Àwòlárí pé Kúdáìsí tó sì kí nílọ̀ kóun ò gbọdọ̀ rí ẹsẹ̀ rẹ̀ nílé Adéníkẹ́ àti Àlàní mọ́ nítorí ọ̀tá òun ni wọ́n. Ìgbà tí Kúdáìsí béèrè bó ṣe jẹ́ Àwòlárí ní ǹjẹ́ ó wòye pé Àlàní ò wá kí mi ju bí ẹ̀mẹ́ta lọ. Ńgbà tó fi kẹ̀kẹ́ gbé mi ṣubú tí mo fara ṣèṣe ó tojú sí Kúdáìsí nítorí pé òun fúnra rẹ̀ kà tó ìgbà 6 tí Àlàní wá síbẹ̀ wá kí Àwòlárí. Ìgbà tí Kúdáìsí sì sọ bẹ́ẹ̀ fún Àwòlárí ṣé l'Àwòlárí tún torí tu bí ejò tó ní ojú rẹ̀ ló fọ́ bójú rẹ̀ ò bá sì fọ́ bójú rẹ̀ bá sì fọ́ ṣe bí tèmi là kedere ká lè sìn ìbágbè bí òṣèlégbò. Ìgbà tí mo sáti ní kó má lọ ọ̀dọ̀ Àlàní mọ́ lo tútù ti mú ọ wò ó fọwọ́ mú kan nínú èmi àtàlàní ni o n ò lè wá kú o. Kúdáìsí tún bẹ́ẹ̀ ó sì ṣe ìlérí pé òun ò ní dé ọ̀dọ̀ Àlàní mọ́. Báyìí ló ṣe fún bí oṣù 3 tí Kúdáìsí ò dé ọ̀dọ̀ Àlàní. Àlàní ń béèrè rẹ̀ délé ṣùgbọ́n kì í bá ilé Àwòlárí sá
ni Kúdáìsí máa ń dẹ̀bìtì àyà sí bí ọwọ́ rẹ̀ bá ti dilẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe lálẹ́ ọjọ́ kan tí Àlàní rí Kúdáìsí níwájú ìsọ̀ àbẹ̀bí ẹlẹ́mu. Ó kí ikọ̀ dáhùn ọ̀wọ́ Kúdáìsí à ń jà ni. Mo sì béèrè rẹ délé títí. Èwo ni ká tún máa kí ọ kọ́ ọ má lè dáhùn. Kúdáìsí ò dáhùn rárá. Dípò bẹ́ẹ̀ sì lè tọ̀sẹ̀ mọ́rin tí ń lọ. Làlàní bá sáré tì í tó ní ìwọ bọ́ ọ jẹ́ òkú Kúdáìsí bó sì jáàyè Kúdáìsí ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ọ̀ dáhùn ni. Bó ṣe fa Kúdáìsí nígbàríyàn nìyí tí Kúdáìsí pojú dàwẹ̀yìn tí Kúdáìsí pojú wẹ̀yìn tó fún Àlàní ní ìgbátí gbígbóná kan. Ìbínú rúgbọ Àlàní lójú ṣùgbọ́n ó tún rọ́jú béèrè lọ́wọ́ Kúdáìsí pé Kúdáìsí ó ti mẹ́mu yó ni àfìgbà ìlẹ́ẹ̀kejì tí Kúdáìsí fún Àlàní ní ìgbátí. Àlàní náà wá gbé kótà àfi gidi gan tó gbé Kúdáìsí rí ọgọ́rùn-ún tó sì la ẹ̀yìn rẹ̀ mọ́lẹ̀. Níbi tí ìjà ti bẹ̀rẹ̀ ré o tí onígi ń yọgi tí wọ́n ń gbéra wọn lulẹ̀ kì í bí àpò èlùbọ́. Bí wọ́n ti ń fọwọ́ jà ni wọ́n fi ẹsẹ̀ jà bí wọ́n ti ń forí jà ni wọ́n ń gbá etí ara wọn kí wọ́n ó sì tó rẹ́ni làwọn wọ́n ti ṣera wọn ní sùtá jìnnà. Kúdáìsí fapá rọ́ gbogbo ojú rẹ̀ sì wó. Àlàní ń da ẹ̀jẹ̀ lójú àti nímú ara rẹ̀ sì bó fẹ́lẹ́fẹ́lẹ́. Ọ̀rọ̀ yìí sọ lọ́gbọ́n kọ́ ó sì sọ wèrè kọ́. Ngbà tí wọ́n là wọ́n tán tí wọ́n sì béèrè ẹjọ́ lọ́wọ́ wọn. Àlàní ló rojọ́ Kúdáìsí ò rojọ́ rárá. Ó sà ní kí Àlàní máa lọ ní tiẹ̀ kọ́mọ́ sì ṣe yà sí sàkánì òun mọ́ ni. Gbogbo èèyàn tó gbọ́ ọ̀rọ̀ náà ló yà lẹ́nu pátá. Irú ìjà alára wo lè yé Ọ̀dẹ́jídé wá Àtàndá wá wọ́n mú wọn lọ sí ọ̀dọ̀ Báńgbèlú ló sì parí ẹ̀ fún wọn. Ṣùgbọ́n ìjà náà parí sáni o ojú àpá òjòjú ara. Ní gbogbo ìgbà tí Kúdáìsí ń bá Àlàní jà kì í ṣe pé Àlàní ṣe é. Ìjà oníjà lọ́gbà kan rí òun pàápàá ò sì mọ̀ pé ó ń ọmọ ohun tí òun jà á lé. Ṣùgbọ́n o wọn gbà tó bá sì nífẹ̀ẹ́ Àwọ̀lárí tí Àwọ̀lárí ò bá sì fẹ́ ìbáṣepọ̀ láàrin òun àti ìdílé Àlàní dandan ní kí Kúdáìsí kó bu ilé Àlàní diwọ́. Pàápàá jùlọ ńgbà tó ṣe pé òun náà mọ̀ wípé ṣe ló ń fi ara òun kó Àwọ̀lárí lọ́rùn bí àjàgà. Ó tó ọdún méjì tí Àlàní àti Adéníkẹ́ ti ṣègbéyàwó wọn kí ètò ìgbéyàwó Àwọ̀lárí àti Kúdáìsí tó bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ìṣe Báńgbèlú náà ló tún ṣàyà gbàǹgbà sí ọ̀rọ̀ ìgbéyàwó Kúdáìsí. Òun ló dúró bíi bàbá fún un. Ẹni tó jẹ́ olówó Kúdáìsí kì í kọbi ara sí bùkátà rẹ̀. Ńgbà tó sì jẹ́ pé Báńgbèlú àtìyàwó ẹ̀ ni wọ́n ti fira wọn jóye ọba tí ṣerú dọmọ. Ohun tí Kúdáìsí dì mọ́ ńgbà tí ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìnáwó àti ètùtù lọ̀rọ̀ ìgbéyàwó yẹ mú lọ́wọ́. Sí ọmọ ńlá kan ni Àwọ̀lárí jẹ́. Ńgbà tí ara rẹ̀ ò yá níje lò ó. Bó ti ń gbobì ló ń gbonírúurú ẹran. Pàtọ́rọ̀ ìgbéyàwó sì ṣẹlẹ̀. Bí wọ́n ti ń sáré lọ sókè ni wọ́n ń sáré lọ sódò tí wọ́n sì ń náwó. Ó fẹ́ má síbi tí wọn ò rúbọ dé tàbí ṣètùtù dé. Bẹ́ẹ̀ ni Báńgbèlú àtìyàwó rẹ̀ ọ̀gbẹ́yìn níbi gbogbo tí wọ́n ń lọ. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń náwó tó ṣùgbọ́n ó ṣe ní láàánú pé Kúdáìsí Báńgbèlú àtìyàwó rẹ̀ wọn ò sí láyé mọ́ ńgbà tí ọjọ́ ìgbéyàwó náà fi kò. Ìgbéyàwó yìí ò sì wáyé. Oko ni Báńgbèlú àtìyàwó rẹ̀ lọ lọ́jọ́ kan. Kò sóúnjẹ nílé. Wọ́n sì fẹ́ ká obì díẹ̀ kí wọ́n tà kí wọ́n fi rówó kí owó díẹ̀ fi wà lọ́wọ́ wọn. Báńgbèlú síwájú ìyàwó ẹ̀ tẹ̀lé Àlàní sì kẹ́yìn. Kí wọ́n tó kó nílé ni òjò ti sú díẹ̀. Ìgbà tí wọ́n sì fi dénú oko òjò yìí ti bọ́lẹ̀ gan. Báńgbèlú dá alábàá pé kí àwọn lọ sí ahéreko láti dúró títí òjò náà fi rọ̀ tán. Wọ́n fẹ́ mọ́ tí ìdénú ahéré yìí tí èjì ńlá fi bẹ̀rẹ̀ sí í jà. Ìjì yìí pọ̀ tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé igi ń forí balẹ̀ láàrin oko. Ọ̀pọ̀lọpọ̀ igi ló wó. Mọ̀nàmọ́ná ń bù ṣàrà àrá sì ń sán wà. Gbogbo ojú ọ̀run kún fún ewé. Àwọn ẹyẹ pàápàá sì dìjì. Wọ́n kò ní ìtẹ́ wọn wọ́n ń sá kiri. Àyà gbogbo ẹ̀dá ní ń já. Báńgbèlú dè mọ́ òpó igi ahéreko. Ó ń ké pe Ọlọ́run. Ìyàwó rẹ̀ sì dì mọ́ òun pàápàá. Àlàní jókòó ọkàwọ́ mọ́yà. Àyà rẹ̀ ò sì já rárá ní tiẹ̀. Ìgbà tí òjò bẹ̀rẹ̀ bí ìgbà tí wọ́n ń da òkúta lẹ̀ ni yìnyín ṣe ń fọ́n. Afẹ́fẹ́ rèé kò dúró. Ìgbà tí yìnyín bẹ̀rẹ̀ sí wọ̀. Àlàní ọ̀mọ̀gbà tó kígbe pé bàbá ẹ wo yìnyín. Báńgbèlú dáhùn pé yìnyín ló ń wọ̀ nínú ìjì tó ń jà yìí. Àlàní ní ó ti tó gún ọdún tí mo ti rírú ẹ̀ mọ̀. Wọ́n lọ sábì mélòó kan bẹ̀. Ó fẹ́ má ti sọ̀rọ̀ tán tó fi bẹ́ síta láhéreko tí ń sa yìnyín nínú òjò náà. Ìró rẹ̀ ni pé kó sábì mẹ́wàá kó sì kó wọn wá han Báńgbèlú àtìyàwó rẹ̀. Ìgbà tó ń he ẹlẹ́ẹ̀kẹfà lọ́wọ́
ìgbà tó yẹ ẹ̀kẹfà lọ́wọ́ ọ̀tún tó sì fi ọwọ́ òsì tó sì fi sí ọwọ́ òsì tó tún fẹ́ he ìkeje ló déédéé gbọ́ wò. bó ti tajó kán báyìí lórí pé ahéré tó ń ṣẹ̀ṣẹ̀ jáde inú rẹ̀ ti wó, ó sì lè wó lérí Báńgbèlú àti ìyàwó rẹ̀. ìtọ́ jáde nídìí Àlàní ó ké igbe ńlá, ẹkún gbọ̀n ó kọ́kọ́ sáré sọ̀rọ̀ sóyí ahéré náà ká. bó ti ń kígbe gbé Báńgbèlú ló ń pè ìyàwó ẹ̀. ìgbà tó fetí delẹ̀ ó wòye pé òun gbọ́ igbe tí ẹnìkan ké lábẹ́ ahéré tó wó náà. ó bẹ̀rẹ̀ sí fọwọ́ já ewé tí wọ́n fi kọ́ ahéré náà. Àlàní ò bìkítà fún òjò àti ìjì mọ́. ìgbà tó fọwọ́ tú ewé orí òrùlé díẹ̀, ọwọ́ rẹ̀ bá àdá kan nísàlẹ̀ pátápátá. ó bẹ̀rẹ̀ sí fi àdá náà gé ewé àti igi òrùlé ahéré náà. bẹ́ẹ̀ ló ń kígbe pé tó ń bàjẹ́, pé orí òun burú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbà tó já ewé àti okùn orí òrùlé tán ló tó rí i pé abẹ́ ẹrù àgbàdo tí wọ́n kó sórí pẹpẹ ahéré ní Báńgbèlú àtìyàwó rẹ̀ wà. Àlàní tún bẹ̀rẹ̀ sí kó àwọn àgbàdo náà sígbó ní yàjóyàjó. bẹ́ẹ̀ ló ń gbàdúrà kíkankíkan pé k'Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ kórí òun ó burú. ó ṣe iṣẹ́ yìí fún bíi wákàtí 3 gbáko nítorí pé kò sí olùrànlọ́wọ́. ìgbà tí yóò sì fi tú ẹrù àgbàdo kan Báńgbèlú àtìyàwó rẹ̀, àwọn méjèèjì ti gbá mímì. ṣe ni wọ́n fọwọ́ kọ́wọ́ ara wọn. ṣe ni Àlàní kọ́kọ́ dákú lọ́rán gbọ́dán. ìgbà tí ó tají ìgbé ló bú sí. ọlọ́gun tó wọ́n sáré sòròsò. ó forí sọgi dánwò kó tó gbọ̀nà abúlé lọ. ẹkún ló sun dábúlé koko. bẹ́ẹ̀ ló ń farun orí rẹ̀ jápàtì. ìgbà tó dé abúlé ó rí pé ọ̀pọ̀lọpọ̀ òrùlé ni ìjì ti sí. ìgbà tí ó sì fi dáàrin gbùngbà abúlé ó rí pé bíi bàbá ìṣúá làwọn ará abúlé péjọ. òkú ikú dáìsí ni wọ́n péjọ ń ṣèdárò. kí ni irú èyí? ìgbà tó lanu ẹ̀ báyìí tọ̀sán tó jọ òun rí nígbó. ṣe làwọn èèyàn tó pàpẹ́ tí wọ́n fòkú kú dáìsí sílẹ̀ tí wọ́n gbọ̀nà ahéré kó lọ. ẹkún pẹ̀kún ránṣẹ́, gbogbo ayé ń kígbe ọlọ́mọ ọ̀mọ́mọ́. ibẹ̀ ń rọ́ wìtìwìtì, ibẹ̀ ń wọ́ rìtìrìtì. àwọn àgbààgbà forílé ahéré Báńgbèlú. wọ́n gbé òkú àwọn méjèèjì wá sábólé. bí wọ́n ṣe ń tọ́jú òkú Báńgbèlú àtìyàwó rẹ̀ ni wọ́n ń ṣe ti Kúdáìsí. àṣégin lówó pa Kúdáìsí lọ́nà oko. níbi tó ti ń sáré bọ̀ lábólé. Àlàní ló dúró gẹ́gẹ́ bí ọmọ lóòkú. gbogbo èèyàn ló mọ̀ wípé Èkó ni Délé wà, ṣùgbọ́n kò sẹ́ni tó lè tọ́ka ibi tí ń gbé gan. pẹ̀lú ó fẹ́ mọ̀ sí ẹni tó lajú dé ọ̀nà Èkó lágbélé Ológògó. ìwé tí Délé kà ló ti sọ dẹni tó lọ sí ìlú Èkó, sí ìlú ọ̀làjú bí Èkó. ìgbà tó sì lọ sẹ́kọ̀ọ́ ló ti fọ̀ ń sọ̀hún. Àlàní sòkú Báńgbèlú àtìyàwó rẹ̀ bó ti tó àti bó ti yẹ. gbogbo èèyàn ló sì ṣe sàdánkátà fún. àṣẹ tí ọ̀sẹ̀lẹ̀ rí láráyé kì í gbọ́. kò tí ì tó oṣù méje tí Báńgbèlú àtìyàwó rẹ̀ kú tí Délé fi gbọ́ lẹ́kọ̀ọ́. ńgbà tó sì gbọ́ ló ti múra tó sì ń bọ̀ ní abúlé Ológògó. ìyàlẹ́nu ló jẹ́ ńgbà tí àwọn èèyàn rí Délé, ariwo ẹkún tún lọ gé. abúlé tún dàrú. ikú Báńgbèlú kọ́ ló pa àwọn èèyàn lẹ́kùn, bíi pé Délé jẹ́ ọ̀dájú àti aláìmoore àti aláìníwà gidi. ó ti ju 20 ọdún lọ tó ti kúrò ní abúlé Ológògó. èwo níta jẹ́ ìwẹ̀yìn bí ẹlẹ́dẹ̀ fẹ́ni tó farúgbó lé. ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ lérí pé ẹnu nǹkan tí àwọn fojú rí lọ́rọ̀ Délé yìí, àwọn ò ní rán ọmọ àwọn lọ sílé ìwé láéláé. kí ọmọ àwọn mọ̀ wá sọ rẹ̀ lóko sí ìlú ńlá bíi ti Délé ti ṣe. ńgbà tí Délé rí àwọn èèyàn, èbó ló ń sọ bí ọ̀pẹ́ rẹ̀. ńgbà tí Délé rí àwọn èèyàn, èbó ló ń sọ bí ọ̀pẹ́ rẹ̀. ó ní ó sọ̀práìsì òun pé dádì àti mọ́mì ṣe bẹ́ẹ̀ mọ́ọ̀d. ó béèrè bóyá hypertension ló pa wọ́n àbí jọ́díìsì. ó tún béèrè wípé ṣé wọ́n gbé òkú wọn lọ fún postmortem ní hospital. ìgbà tó yá ó ní kí ló fà gan tí wọ́n fi rush dádì àti mọ́mì lọ sí hospital, àti pé ó ṣeé ṣe kí àti wọ́n sì máa beat. nígbà tí àwọn ará oko rò pé wọ́n ti clinically died, àwọn èèyàn fọwọ́ lẹ́rán wọ́n ń wò ó níran. nígbà tó tiẹ̀ wá yanu gbàgà sọ pé dádì àti mọ́mì òun kò rí ìtọ́jú ló fà á tí wọ́n fi kú, ni èkejì rẹ̀ tó tẹ̀lé wá, orúkọ rẹ̀ àmọ́ jẹ́ Dàda sáré sọ fún un pé kó yé sọ nọ́nsẹ̀nsì mọ́. èyí ni ọ̀kan nínú àwọn àgbààgbà bẹ̀ wá dìde tó ní Délé àbí wọ́n ti ń pè ọ́. wọ́n sọ ọ̀rọ̀ bíi mélòó kan fún ọ lónìí nítorí mo wòye pé ọgọ̀ díẹ̀ ọ wò ó bó tiẹ̀ wà jọ́mọ ọba ìlú èbó gan-an inú abúlé Ológògó yìí ló forí sọlẹ̀ sí ńgbà tó ń bọ̀ láyé, àbí bẹ́ẹ̀ kọ́ omi Ológògó yìí ló mú dàgbà, oúnjẹ Ológògó yìí ló jẹ. bó sì ti dàbí pé àwọn ọ̀gbọ́n yìí àrò ọ̀gbọ́n tá a gbọ́n òun ló mú lọ Èkó níbi tó ń ti ń ṣiṣẹ́ akọ̀wé ìjọba. gẹ́gẹ́ bí mo tiẹ̀ ti wá ṣàkíyèsí ní tèmi
ó dá mi lójú pé èkó tó tiẹ̀ gbé òun fún ìgbà pípẹ́ ó ti jẹ́ kọ́gbọ́n pòórá mọ́ ọ nínú. àbùnú ni ọ́, òpònú ni ọ́, orí rẹ ò sì pé. bórí rẹ bá pé ni o ò ní kú nílé láì bójú ẹ̀yìn lódìdí ó lé lógún ọdún. ǹjẹ́ wọ́n tiẹ̀ lanu béèrè bí iṣẹ́ bàbá rẹ ti ń rí àti bí bàbá àtìyá rẹ ṣe jẹ bí wọ́n ti ń mu nígbà tó kóra rẹ tì sékòó tó sì ń jàjẹ wẹ̀yìn bí ẹlẹ́dẹ̀ ń bẹ̀. wọ́n ní béwúrẹ́ bá jẹ lọ apadà wálé, bágùntàn bá jẹ lọ apadà wálé. irú ọmọ àkókò bí èwo tiẹ̀ tọ́ lọ lu onílùú tó lé lógún ọdún tọ́ wẹ̀yìn wò. ọmọ dúpẹ́ lọ́wọ́ Àlàní ọmọ ọlọ́mọ tó tọ́jú àwọn òbí rẹ̀ títí wọ́n fi kọjá lọ sọ́run àpàpàǹdodo. gbogbo wa là ń belé dùmarè pé kọ́lọ̀ ń gánmọ́ fún alọ́mọ sákálá bíi tiẹ̀ bọ́ọ̀ bá mọ̀. ìwọ ta lẹgbẹ́ rẹ ní tó ń ṣe èbó sí? o ti gbàgbé pàgbé èbó kó tó lọ ni àbí o ti gbàgbé pé bàbá rẹ pàápàá ò gbé èbó kó tó lọ? ọlọ́ọ̀ni ọkọ̀ pẹ̀lú èbó ìyá tó ń fọ kiri. bí bàbá yìí ti sọ̀rọ̀ tán ní Délé ń dá lóhùn tó tún ṣe èbó á ní pàápà ṣé mi ò right láti investigate kó tó pa dáàdì mi àti mọ́mì mi ni? ìyẹn ni kẹ́ ẹ má sọ òṣẹ́ gbọ́ nonsense ni gbogbo yẹn kì í ṣe business anybody. mo bá lọ stay ṣéko ẹ wo ẹ ti wà old fashioned àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá náà ò tiẹ̀ jẹ́ kó dún òun. ó sọ gbogbo ń tó fẹ́ sọ fún un tán kó tó pẹ́ ní gbogbo tí wọ́n wá pé kí wọ́n fẹ́lẹ̀ káwọn máa lọ. làwọn èrò tí wọ́n wá bá Délé kẹ́dùn bá kú níbẹ̀ ní tiwọn. inú bí dáadáa ó bá wé gan ó yìí sọ fún un pé bóun bá mọ̀ pé wàá wèrè báyìí níyọ̀ wàá hò nílé ni ó yìí bá ti bá a wà. Délé ò gbọ́ síbẹ̀síbẹ̀ ṣe ló ń yọpọ̀ lára gbogbo wọn. ọ̀sọ̀ ẹni tójú ẹ̀ jìn inú ọ̀sọ̀ ẹni tẹnu ẹ̀ rùn. Àlàní sá ń bẹ̀bẹ̀ sá pé kí Délé ọmọ fi ṣèbínú. ìgbà tí Délé rí i pé gbogbo aráyé ti lọ Àlàní ò lọ ló bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Àlàní ní sísẹ̀ntẹ̀lé tí Àlàní náà sì ń dá a lóhùn. Délé béèrè pé ẹ jọ̀ọ́ báwo ni tiyín ti jẹ́ ó jàre? Àlàní ní ọ̀dọ̀ wọn ni mò ń gbé. ọ̀dọ̀ àwọn wo? ọ̀dọ̀ bàbá àti màmá tó kú. ẹjọ́ ń gbé ní bẹ́ẹ̀ ni. ṣé ẹrẹ́ǹtì lé lọ́wọ́ wọn ni? rárá o. báwo ló ṣe wá jẹ́? ìgbà tí yà ń jẹ mí àwọn lọ́gbọ̀n yànù lára mi wọ́n ṣe gan ni. alright. ìgbà wo ni ìwọ ti dé ọ̀dọ̀ wọn? ó ti lé lọ́dún 10. my god. níbo ni pẹ́rẹ́ǹtì tiẹ̀ wà? ǹgbọ́n tẹ́ ẹ wí o. àníta ló bí ọ? abúlé alágbàmù ti wà. iṣẹ́ kí ni wọ́n ń ṣe níbí? iṣẹ́ àgbàṣe ni ṣùgbọ́n alright. ibo ló ń gbé? ibi ló ń gbé àbí? bẹ́ẹ̀ ni ọ̀gá. ó máa hàn property tí dáàdì mi ní àbí? ǹgbọ́n tẹ́ ẹ wí. àní o ní láti mọ ibi tí gbogbo nǹkan ìní dáàdì mi wà bí? wọ́n lówó kan lọ́wọ́ mi o. èló lówó náà? ó tó àpò owó 3. èló ló ti fi pamọ́ ń bẹ̀? fúnra ẹ̀ jẹ́wọ́ o. Ọlọ́run tẹ́lẹ̀ rí owó wọn tí ń bẹ lọ́wọ́ mi òjò bá ń lọ kó wa. níbo lówó wọn tún wà tó mọ̀? n ò mọ̀bì kankan o. ó wọlé lọ láìpẹ́ ó kó owó náà jáde. Délé gba owó náà ó sì ká oko sápò. láìpẹ́ Adéníkẹ́ gbóúnjẹ dé. Délé kọ́kọ́ kígbe pé irú omi pípọ́n ràkọ̀ràkọ̀ wo ni wọ́n lọ bù wáyé fún òun láti mu. ó bi wọ́n léèrè pé ṣé wọn mọ̀ wípé dysentery àti diarrhea nírú omi burúkú bẹ́ẹ̀ máa ń fà ni. Adéníkẹ́ fi ìrẹ̀lẹ̀ sọ fún un pé omi tó wà lábúlé tí gbogbo ará abúlé mu nìyẹn o. yẹ̀yẹ́ ni Délé fóúnjẹ náà ṣe tí tòun àfi dàda fi jẹ́ tán. ìgbà tó jẹun tán ṣe ló bẹ̀rẹ̀ sí bẹ́tọ́ tó sọ pé oúnjẹ náà kò jọ tìkú rárá. lẹ́yìn tó jẹun tán ló bi Àlàní léèrè pé ìwé àdéhùn tí bàbá òun àti Àlàní ṣe lórí iye tó yẹ kó máa san lóṣù lórí ilé tó ń gbé dà. Àlàní wí fún un pé òun kì í sanwó kankan o àti pé kò síwé àdéhùn kankan láàrin òun àti Báńgbèlú. ẹsẹ̀kẹsẹ̀ ló sọ fún Àlàní pé yóò máa san 30 náírà o lóṣù bí ó bá sì lè ṣe bẹ́ẹ̀ kó wá bòmíì gbé. ó ní kò sáàyè tìrógó níbikíbi lóde òní. nígbà tó sọ báyìí omi lérò lójú Àlàní orí rẹ̀ wó. ó rántí ìyà tó jẹ òun ní abúlé alágbà. ó rántí bó ṣe dé ológògó àti bí Báńgbèlú ṣe gbọn ìyànú lára òun. ó tún rántí bí Báńgbèlú ṣe la oko fún òun àti bí Báńgbèlú ṣe kú. ṣé bí Sunday ó dùn yùngbà Sátidé la ti mọ̀. ojú tó máa bá ní kalẹ̀ kì í tàárọ̀ ṣe pin. ìdánilójú wà fún Àlàní pé Délé ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni àti pé bóyá ni kò ní béèrè ìsákọ́lẹ̀ lọ́wọ́ òun fún ilẹ̀ oko tí bàbá rẹ̀ là fóun.
Délé sọ fún Àlàní pé bóun bá tún padà dé láti Èkó, òun ó mú ìwé àdéhùn láàrin onílé àti ayálégbé wá. Òun àti Àlàní á sì fọwọ́ sí i. Wàyí o, oníbílẹ̀ ọjọ́ kejì bá ti ń mọ́, k'Àlàní mò ń dénú oko bàbá òun kí àwọn sì yí i ká. Ìrònú bá Àlàní àti Adénìkẹ́. Lálẹ́ ọjọ́ náà, Àlàní fi ọ̀rọ̀ tí Délé ń bá sọ lu àwọn àgbààgbà. Wọ́n sì wí fún un pé bó bá jẹ́ ti ilé gbígbé ni, àwọn ọba wá bòmíì dípò kó máa sanwó ilé fún Délé lóṣooṣù. Àlàní ò sùn mọ́jú ọjọ́ náà. Àyà rẹ̀ sá ń làgàràgà lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú ilé tó ti ń gbé pẹ̀lú ìbàlẹ̀ àyà. Òun àti ìyàwó rẹ̀ sọ̀rọ̀ títí ilẹ̀ fi mọ́ ni. Ohun tí wọn ò tí ì mọ̀ ni ohun tí Délé ó sọ nípa ilé oko tí bàbá rẹ̀ là fún Àlàní. Bí ohunkóhun bá dá wọn lójú lórí ọ̀rọ̀ náà, òun náà ni pé inú Délé ò lè yọ sí ètò náà. Àlàní ò mọ ibi tó lè forí lé bí Délé bá lé òun. Ó tó dùn ún pé òun ti fẹ́ Adénìkẹ́ àti pé òun fẹ́ kó Adénìkẹ́ sí wàhálà tóun. Adénìkẹ́ ló tún kì í láyà pé kí ni ń bọ̀ nílẹ̀ tílé ọgbà. Ó kì Àlàní láyà pé bó bá ti wù kórè àwọn ọjọ́ fàyàrán ìṣòro náà ni. Ọkàn Àlàní ló ń lọ sí ọ̀dọ̀ Àwọ̀láré pé ìjẹ́nu rẹ̀ ò ní dùn báyìí pé òun wọ wàhálà. Nígbà tí ilẹ̀ mọ́ tí wọ́n jẹun tán, wọ́n forí lé oko Báńgbèrú. Ọ̀kan ọ̀jọ̀kan ìbéèrè ní Délé ń béèrè lọ́wọ́ Àlàní. Ó béèrè iye tí bàbá òun máa ń pa lórí oko rẹ̀. Ó béèrè iye tí Àlàní máa ń gbà bí Àlàní bá bàbá òun ṣiṣẹ́ oko. Nígbà tí Àlàní sọ wípé òun kì í gba nǹkan kan, Délé nírọ́ ni Àlàní ń pa. Àlàní wá fi yé Délé pé gẹ́gẹ́ bí ọmọ ní Báńgbèrú ń ṣe òun, àti pé ó fún òun nílé ọ̀fẹ́, oúnjẹ ọ̀fẹ́, ó sì fún òun lóko láti dá pẹ̀lú. Ìgbà tí Délé gbọ́ nípa oko, ó tutọ́ sókè, ó fojú gbà á pé bàbá òun ṣe lè ṣe bẹ́ẹ̀. Délé nírú rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láéláé, àti pé ìwà ọ̀mùgọ̀ pátápátá ni bàbá òun hù. Bó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ó béèrè pé ṣé bàbá òun lẹ́ẹ̀tì oko náà ni àbó líìsì oko náà fún Àlàní ni. Àlàní ní òun ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀. Délé wá ní ìwé wo ni wọ́n fọwọ́ sí lórí ilẹ̀ oko náà. Àlàní ní kò sí ìwé kankan. Délé ní òun fẹ́ mọ oko náà. Gbà tí Délé rí oko náà, ó sì rí àgbàdo, iṣu àti ẹ̀gẹ́. Pàápàá jùlọ ńgbà tó rí kòkó tí Àlàní tó gbìn sáàrin oko náà. Ó ti gba àyè láti ṣèyí lọ́wọ́ Báńgbèrú kónítàn tó kù. Ó fà á kíkọ́rí pé òun ò lè gbà pé bàbá òun kọ́ ló ní oko tí Àlàní sọ wípé tóun ni, àti pé ṣe ló fi kú bàbá òun bójú tó sì purọ́ pé òun ní oko náà. Ó ní àfi bí Àlàní bá mú ìwé àdéhùn tí bàbá òun fi fún un ní ilé oko náà wá ni òun fi lè gbà á gbọ́. Ìgbà tí Àlàní sì wípé bàbá rẹ̀ Báńgbèrú ti ń bẹ lọ́run yóò ṣẹlẹ́rìí òun, ṣe ni Délé dá lóhùn pé ẹni tó fẹ́ purọ́ ni yóò sọ pé ẹlẹ́rìí òun ń bẹ lọ́run. Kò kú sára abúlé kankan tó lè yọjú sí wọn wá ṣẹlẹ́rìí fún Àlàní. Gbogbo wọn ni Délé ti fẹnu lé lọ lọ́jọ́ tó dé. Ìgbà tí Délé tẹnumọ́ ìwé àdéhùn tí Àlàní ò sì níwé àdéhùn, Àlàní pàápàá gbà pé aṣọ ọ̀pọ̀mọyẹ mọ́ ọmọyẹ ti rin òwò ọjà. Ọgbà kámú ó sì padà sí abúlé pẹ̀lú ìrònú. Bí Àlàní ti ń sunkún, l'Adénìkẹ́ ń sunkún. Nígbà tí ilé ọjọ́ kejì mọ́, wọn kó ẹrù wọn lé Báńgbèrú, wọn kó lọ sílé bàbá Adénìkẹ́. Gbogbo èèyàn tó gbọ́ ni wọ́n á ń wọ́ kí wọn, tí wọ́n sì ń bá wọn dárò níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ni wọ́n tú Àlàní nínú, tí wọ́n sì ń ṣèlérí àti fún ní rẹ̀ míì láti dáko sí. Ṣùgbọ́n Àlàní ní iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì. Ó rò ó pé àtún lè sọ bí ọjọ́ iwájú ó ṣe rí bóun bá tún gba ilé oko mìíràn lọ́wọ́ ẹlòmíràn. Ṣé yóò sọ pé Báńgbèrú ọ̀lẹ́ran kò fẹ́ràn òun tó ni? Bàbá sì ní ká sọ ọjọ́ orí Àlàní àti Délé gẹ́gẹ́ mọ́ jìnnà sórí. Bí Àlàní bá tún gba ilẹ̀ lọ́wọ́ ẹlòmíì, ó lè jẹ́ ọmọ tí wọn ò tí ì bí lónìí ni yóò tàka gba ilẹ̀ náà lọ́jọ́ iwájú. Lálẹ́ ọjọ́ tí Àlàní kó lọ nílé Báńgbèrú ni Dàdá déédéé wọlé wá bá nílé àwọn Adénìkẹ́. Ó sọ fún Àlàní pé inú òun kò ṣe dùn sóhun tí Délé ṣe fún un, àti pé òun bá Délé wí títí ṣùgbọ́n kò gbọ́. Ó ṣe ìlérí pé bí Àlàní bá fẹ́ òun lè mú un lọ sékòó lọ́dọ̀ òun kó mọ wá nǹkan wẹ́wẹ̀wẹ́ sí i kó fi mọ oúnjẹ òòjọ́ jẹ. Ó fún Àlàní ní ìwé kélébé kan nínú èyí tí wọ́n kọ orúkọ ilé iṣẹ́ àti ilégbèé rẹ̀ sí. Ó sì sọ fún un pé òun ó máa retí Àlàní ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Àlàní dúpẹ́ lọ́wọ́ Dàdá. Ó sì ṣe ìlérí pé lágbára Ọlọ́run òun ó wá. Báyìí ni Dàdá padà sọ́dọ̀ Délé. Nígbà tí Àlàní sọ ohun tí Dàdá sọ fún àwọn òbí ìyàwó rẹ̀, wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà tí Délé ká irin rẹ̀ nílẹ̀, Ọlọ́run tẹ ẹní míì fún Àlàní. Wọ́n ṣètò pé Àlàní yóò lọ sékòó. Adénìkẹ́ pẹ̀lú ọmọ wọn Ọmọláyọ̀ tí kò tí ì mọ rìn yóò wà lábúlé Ológògó. Àlàní ọmọ wá sábúlé Ológògó lẹ́ẹ̀kọ̀ọ̀kan
láti rí ìyàwó àti ọmọ rẹ̀. Ńgbà tí nǹkan bá rọ̀sọ̀mù fún Àlàbí fún Àlàní yóò gba Adéníkẹ́ àti ọmọ rẹ̀ sẹ́kọ̀ọ́ wọ́n jọ máa gbé. Àárọ̀ kùtùkùtù ọjọ́ kejì ní Délé àti Dàdá padà sẹ́kọ̀ọ́. Dàdá ò sì gbàgbé láti tún sáré rí Àlàní àti láti rán an létí pé òun retí rẹ̀ lẹ́kọ̀ọ́ ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Báyìí ńlá parí orí 5 ìwé nì Àjẹkúláyé látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Oyètúndé Àwòyẹlé Àjẹkúláyé. Ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV àtàwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bíi Awíkóńkó TV, Ìkórìtà Kò Yé Mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí bá wà ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni. Àjùwà ṣe o.